bí ẹ bá dán èyí wò yóò mú yín lómi o, nítorí pé kò sẹ́nìkan pàtó tá a lè pè lólórí ìjọba bí ò bá ti sí Buhari nílé tó ní kálukú ń ṣe èyí tó bá ti wá sọ́kàn ẹ̀. Gbogbo ìgbà níjọba yìí máa ń ṣe ẹsẹ̀ gbé o. Ṣé ẹ ti gbọ́ èyí tí wọ́n tún fẹ́ ṣe? Ìròyìn jáde páwọn èèyàn náà ń ṣiṣẹ́ lábẹ́lẹ̀. Wọ́n ń wá bí wọ́n ó ti mú olórí ẹgbẹ́ ajìjàgbara tí wọ́n ń pè ní Ìlànà Ọmọ Yorùbá, Ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè. Wọ́n ní wọ́n fẹ́ mú un torí wọ́n lòun ti Sunday Ìgbòho lẹ́yìn. Òun gan laláfẹ̀yìntì Ìgbòho tó fi ń ṣe gbogbo ohun tó ń ṣe. Bàbá Akíntóyè kì í ṣọmọdé, ẹni ọdún 96, 86 years ni. Níbi tí nǹkan bá ti dára, kì í ṣerú bàbá yìí ni ó máa ṣàjìjàgbara kiri mọ́. Ẹni tó yẹ kó jókòó sílé kó máa fáwọn ọ̀dọ́ àtàwọn ọmọdé mọ̀ràn ni. Bẹ́ẹ̀ bàbá yìí kì í ṣèèyàn kékeré pàápàá. Òǹpìtàn tó ti kọ́ wọn lẹ́kọ̀ọ́ l'Amẹ́ríkà fún bíi 30 ọdún, tó sì ti dọmọ olú ìlú ń bẹ̀ ni. Bíjọba Nàìjíríà ò bá wá rẹ́ni tí wọ́n ó gbé mọ́, bó bá já Akíntóyè ni wọ́n gbé, tí wọ́n ní bàbá tó ń lọ sọ́gọ́rùn-ún ọdún yìí fẹ́ ju bọ́ǹbù, ọ̀rọ̀ náà ó le fún wọn gan ni o. Kí ló dé tára àjọba ìkúkú kò tọ́rọ̀ báyìí? Kí ló dé táwọn tí wọ́n ń ṣèjọba yìí ń ṣe bí ẹni sí làákàyè wọn ti yòrò? Àbí bí ẹni tọ́pọlọ wọn ti dẹyẹ tó fò lọ? Àbí wọ́n rò lọ́kàn ara wọn pé ohun táwọn ń ṣe dáa ni? Ohun tí wọ́n ń ṣe ò dáa. Tó bá dáa ni, gbogbo ayé ò ní máa bẹnu àtẹ́lù wọn. Gbogbo ayé ò ní kórìíra wọn. Yàtọ̀ sáwọn òpònú, àwọn amùṣùà tí wọ́n ń pàtẹ́wọ́ fún wọn ńgbà tí wọ́n bá ṣe ohun tí ò dáa. Àbí ńgbà tí wọ́n bá mú bàbá Akíntóyè lásìkò yìí. Kí ni wọn yóò lò ṣe o? Wọn ò lò fẹ́ kóbọn wọ̀lú bíi ti Sunday Ìgbòho. Tàbí kí wọ́n ní bọ́ǹbù lòun fẹ́ gbé wọlé. Nígbà tí wọ́n bá sì múrú bàbá yìí, ìtìmọ́lé ni wọ́n fẹ́ gbé e sí o. Tàbí irú ìyàwó wọn ò fi jẹ́ kí wọ́n lè rohun mú parọ́ mọ́. Nígbà táwọn èèyàn yìí bá yọ̀rọ̀ bàbá náà wò láti bẹ̀rẹ̀ títí dásìkò yìí, wọn ò rí i pé kò sọ̀rọ̀ méjì tó ń tẹnu mọ́jọ́ òmìnira àwa Yorùbá lọ. Ariwo tó ń lọ nítorí ìrẹ́jẹ tó ń lọ lọ́wọ́ ní Nàìjíríà yìí ti pọ̀ jù. Kíjọba táwọn Fúlàní ń ṣe yìí sì yé rẹ́yà tó kù jẹ. Akíntóyè pariwo títí pé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí, ìrẹ́jẹ ló ń fà á. Àti wá ta ló máa mú mi táwọn Fúlàní ń hù kiri? Bó bá jẹ́ pé ìjọba tó ń ronú níjọba wa ni. Ohun tí wọ́n ṣe ni láti yà àwọn ọ̀rọ̀ t'Akíntóyè ń sọ àtàwọn ariwo tó ń pawó. Ohun tó bá lè mú bàbá tó ń lọ sáàdọ́rùn ọdún máa ṣáájú ẹgbẹ́ àwọn ajìjàgbara. Ìjọba tó bá ní làákàyè ó fẹ́ mọ̀ díẹ̀ àtohun tó fà á. Wọ́n ò fẹ́ súnmọ́ bàbá yìí láti gbọ́ tẹnu ẹ̀, kí wọ́n lè fọ̀rọ̀ tí wọ́n bá gbọ́ látẹnu ẹ̀ tún nǹkan ṣe. Ìjọba tó nífẹ̀ẹ́ aráàlú ẹ̀ kan kì í máa lé bàbá arúgbó kiri nítorí ó sọ pé kí wọ́n má hùwà àbàjẹ́ mọ́. Ìjọba gidi kan ò ní máa múra láti ti bàbá àgbà yìí mọ́lé tàbí láti purọ́ ohun tí ò ṣe mọ́. Ẹni tó bá mojú ìjọba àwọn Buhari yìí kó kìlọ̀ fún wọn o, kí wọ́n sì bá wọn sọ̀rọ̀. Àwọn ọmọ Yorùbá tí wọ́n bá sì mojú ìjọba Buhari yìí náà, kí wọ́n tètè sọ̀rọ̀ sókè báyìí o, nítorí ńgbà tó bá ṣẹlẹ̀, aráalé ò ránṣẹ́ sáré oko, ẹni tí ó rà ó sì san. Ẹ kìlọ̀ fún ìjọba Buhari kí wọ́n má mú Bánjí Akíntóyè o, nítorí bí ẹni tó gbé kìnìún wọnú ilé ara ẹ̀ ni o. Ẹni tó bá sì gbé kìnìún wọnú ilé ara ẹ̀ rí, àfàìmọ̀ kó má fàwọn ọmọ ẹ̀ rúbọ o. Ẹ sọ fún ìjọba Buhari pé kí wọ́n ṣe nọ́mà ni o, kí wọ́n yé láwọn aláìṣẹ̀ kiri. Ó ṣojú mi kòró nìyẹn o, nínú ìwé ìròyìn Aláròyé tó jáde lọ́sẹ̀ yìí.